ẹ̀yin ènìyàn wa ó ṣẹlẹ̀ o àwọn agbésùmọ̀mí àwọn jihadis wọ́n ti gba ọkọ̀ ogun Mali o òun náà lẹ̀ ń wò yìí fighter jet ti orílẹ̀-èdè Mali wọ́n ti gbà lọ́wọ́ àwọn ọmọ ogun Mali o bákan náà ni wọ́n kó àwọn ọmọ ogun Mali àwọn náà lẹ̀ ń wò nínú fọ́nrán yìí wọ́n kó wọn ní kí wọ́n máa sọ iye tí ìjọba Mali ń san fún wọn wípé àwọn ò ní fi wọ́n sílẹ̀ o ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Mali àwọn náà lẹ́ ń wò yìí tí wọ́n kóra wọn jọ ṣé ẹ rí bí wọ́n ṣe pọ̀ wọ́n ti gba àwọn aṣọ ogun Mali lọ́rùn àwọn ọmọ ogun Mali bákan náà ni àwọn tí wọ́n mú nínú wọn yẹn ni àwọn agbésùmọ̀mí tí ọwọ́ àwọn ọmọ ogun Mali náà bá àwọn náà ti ṣe wọ́n mọ́ṣẹ́ tó jẹ́ wípé fọ́nrán ẹ̀gàn kò ṣeé hàn ó wà nínú Telegram Àṣàkẹ́ TV ẹ lọ bẹ̀ kẹ́ lọ wò ó ẹ gbé ọwọ́ lé líǹkì tó wà ní abẹ́ comment section yìí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí wà lágbára báyìí o ẹ wo àwọn agbésùmọ̀mí wọ̀nyí bí wọ́n ṣe pọ̀ tí wọ́n dẹ̀ ti gba aṣọ lọ́rùn àwọn ọmọ ogun Mali ṣẹ́ni bí wọ́n ṣe kó sọ́wọ́ àti fúláàgì àti gbogbo àwọn nǹkan míì tí wọ́n gbà náà ni wọ́n kó sọ́wọ́ wọ̀nyí àti àwọn ọkọ̀ àti patrol vehicle wọn gbogbo ẹ̀ ni wọ́n ti gbà o ní agbègbè tó ń jẹ́ Kinda Gao ọlọ́run kó máa ṣàánú fún wa báyìí pẹ̀lú kan tó ń ṣẹlẹ̀ ní adúláwọ̀ yìí ẹjọ́ tí wọ́n bá ti lè lọ kọ́ńkà wọn ní Mali yìí àbí tí wọ́n lè lọ ká wọn ní Mali yìí wàhálà ńlá gidi ló jẹ́ ní West Africa o torí gbogbo àwọn tó wà ní inú Mali gbogbo wọn náà ni wọ́n á túbọ̀ darí sí gbogbo àwọn agbègbè pàápàá jùlọ Nàìjíríà tí wọ́n bá lè kọ́ńkà wọn ní Mali yìí wàhálà ńlá gidi ni ó jẹ́ fún Nàìjíríà is in danger o torí àwọn tẹ́ ń wò yìí náà kí ni ìyàtọ̀ wọn pẹ̀lú àwọn tó wà nínú Nàìjíríà iṣẹ́ kan mission kan náà ni wọ́n ní òun la fi ń pariwo wípé kí àwọn ìjọba wa kí wọ́n dìde àwọn gómìnà àwọn rep àwọn lọ́balọ́ba kí wọ́n dìde pẹ̀lú ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí wọ̀nyí wọ́n ti pọ̀ sí gbogbo ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ West Africa yìí gbogbo inú igbó pátá ni wọ́n ti gbà tán wọ́n ń ṣe àfihàn fighter jet wípé àwọn ti capture ẹ o àtàwọn ọmọ ogun Mali o bó tẹ̀ jẹ́ wípé ìròyìn ń jáde náà wípé àwọn ọmọ ogun Mali náà àwọn náà ń gbìyànjú ṣùgbọ́n ó dẹ̀ pé bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ àwọn agbésùmọ̀mí wọn overpower wọn o ọkọ̀ ogun wọn ni wọ́n ti gbà sọ́wọ́ yìí yẹn ní fighter jet eléyìí máa wà lágbára báyìí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá ẹ̀yin gómìnà ẹ dìde sọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá gbogbo àlà ń rí àwọn kan tó ń ṣẹlẹ̀ báyìí ẹjọ́ yìí ènìyàn wa ẹ bá wa pín ètò ìkódọ́dọ̀ àwọn àgbààgbà àwọn lọ́balọ́ba àwọn tí wọ́n jẹ́ adarí ẹ bá wa pín kó kàn wọ́n o wípé ṣe ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn agbègbè wa àti pàápàá nǹkan tó ń ṣẹlẹ̀ níbí náà kò yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà o torí wọ́n ń lọ sí ọgbà ológun nínú Nàìjíríà náà tí wọ́n dẹ̀ ń ṣe ìkọlù síbẹ̀ tí wọ́n ń kó àwọn ọkọ̀ wọn nǹkan náà ló ti padà ń ṣẹlẹ̀ ní Mali báyìí o ẹ̀yin ènìyàn wa a ní káfí tó yín létí ní àwọn kan tó ń ṣẹlẹ̀ ní Mali lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn o jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. àwọn fọ́nrán bí wọ́n ṣe mú lára àwọn agbésùmọ̀mí jihadis yìí náà ní Mali tí àwọn ọmọ ogun wọn tí wọ́n capture wọn àti ibi tí wọ́n ti capture àwọn ọmọ ogun Mali náà ẹ lọ sórí Telegram Àṣàkẹ́ TV ẹ máa rí níbẹ̀ ẹ rí gbogbo àwọn àfihàn fọ́nrán yẹn níbẹ̀ ẹ gbé ọwọ́ lé líǹkì yẹn lọ́ndà comment section. الله أكبر يا أخي الطوات يا أخي الطوات الله أكبر أيوه الشين سنة رونا سنة أيوه
àwọn lẹ́ ń wò tí wọ́n ń yìnbọn kiri inú ìlú yìí o wípé àwọn gbàjọba bẹ́ẹ̀ náà ni wọ́n ń yìnbọn kiri pẹ̀lú àwọn ọkọ̀ ogun tí ó wà lọ́wọ́ wọn ìbọn tí wọ́n yìn yẹn ó pọ̀ jù ní àtòrí fi ohun ẹ̀ kúrò ìbọn yẹn pọ̀ bó ṣe ń yìn kiri láàrin ìlú àwọn ológun tí wọ́n ti gbà àwọn ológun tí wọ́n ti capture àwọn ní àwọn ológun kan náà wà tí wọ́n kó sínú àjà ilẹ̀ a ní lè ṣe àfihàn yẹn níbí ẹ lọ sórí Telegram wa ẹ rí yẹn níbẹ̀ àwọn ológun tí wọ́n capture tí wọ́n kó sínú àjà ilẹ̀ wọ́n ti nà wọ́n ti ṣoríṣiríṣi fún wọn eléyìí máa wà lágbára báyìí o àwọn ọmọ ogun Mali tí wọ́n mú lẹ́wọ́ níwájú wọn yìí o tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn àwọn ọmọ ogun Mali Ọlọ́run kó máa ṣàánú fún wa báyìí ṣe ti wá rí pé àjẹ́ńdà kan ni àwọn agbésùmọ̀mí wọ̀nyí ní káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀ wọ́n ti sọ nínú fọ́nrán wọn kan nígbà tí wọ́n lọ ṣe ìkọlù sí ọgbà ológun tó wà ní Maiduguri nínú oṣù kẹta ọdún tí a wà yẹn lóṣù tó kọjá tí wọ́n lọ ṣe ìkọlù sí Maiduguri wọ́n sọ nínú fọ́nrán yẹn pé àwọn fẹ́ take over gbogbo West Africa wọ́n ṣe àfihàn fúláàgì wọn wọ́n ní àwọn ò fẹ́ fúláàgì yẹn mọ́ pé fúláàgì tó wà ní ọwọ́ àwọn yìí làwọn fẹ́ máa lò pé fúláàgì Mali yẹn àwọn ò fẹ́ mọ́ àwọn làwọn fẹ́ gbàjọba káwọn máa tẹ́tí ńlẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. جيت فيف أزواج شواري بها فيف أزواج برلب لي فوق فيف أزواج فيف أزواج فيف أزواج فيف أزواج فيف أزواج فيف قدمه فيف قدمه فيف أزواج فيف لم يكن صح فيف أزواج فيف لم يكن صح أسيبو أنا قبل كيف يبوك نزافريكم سالا تسير pas comme ça on est en train de causer avec vous ça sera pas comme يكون فارا الشيخ بنغر فاقنا سنوكي سمكو سجلت حاليا جادرس كما السيرجن دينت شرا السيرجن السني شراخنا الا نتدان هي تاكل كما ما غير مرنا سمكو زرنا توصل ستيشن انت هذا هذيك كان الابطال ناخذ اكيد يعني ما يصدقها حد حتى يشوفها اكثر من 2000 نكافر روسي أرسل ازدرنا كيدات يكون فارا انسخ بنغر فاقنا ارتناكيد سمكو سجلت حاليا لا درسين كما السيرجن دينت السيرجن السني شراخنا الا نتدان هي تاكل كما ما غير مرنا سمكو لا زرنا توصل ستيشنات انت هذا هذيك كان الابطال ناخذ اكيد الحمد لله الحمد لله ما يصدقها حد حتى يشوفها اكثر من 2000 نكافر روسي أرسل ازدرنا كيدات نعم يكون فارا انسخ بنغر فاقنا ارتناكيد سمكو سجلت حاليا الحمد لله لا درسين كما السيرجن دينت السيرجن السني شراخنا الا نتدان هي تاكل كما ما غير مرنا سمكو لا زرنا توصل ستيشنات ان شاء الله تعالى انت هذا هذيك كان الابطال ناخذ اكيد ما يصدقها حد حتى يشوفها هذه كمان أسارة هذه كمان أسارة هذه أسارة تقول بولا هذه بدي بولا نالسون هذه بولا تاجي أسارة الحمد لله أرسل ازدرنا كيدات ẹ̀yin ènìyàn wa àwọn kan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Mali lẹ̀ ń wò yìí o tí wọ́n ti kọ́ńkà gbogbo àwọn agbègbè kọ̀ọ̀kan
àwọn agbésùnmọ̀mí náà ń wò nínú ọkọ̀ ológun. Ẹ wo àwọn ilé wọn tẹ̀ ti gba aṣọ lọ́rùn ológun, wọ́n gba aṣọ lọ́rùn ológun. Ẹ wo wọ́n ṣe wà nínú ìlú, àwọn ni wọ́n náà ti dominate gbogbo inú ìlú yìí. Kinda, Gao, gbogbo àwọn bíi èèlò bíi 5 ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n ní àwọn ni wọ́n ti gbàjọba níbẹ̀ o. Àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe nínú Nàìjíríà lélẹ́yìí o. Yorùbá jí má sùn, ẹ̀yin lọ́ba lóyè ẹ dìde ká gbára wa. Agenda kan náà ni gbogbo wọn ní o. Wọ́n ti pa chief of defence staff fún wọn. Chief of defence staff ní orílẹ̀-èdè Mali, àwòrán ẹ̀ lẹ́ ń wò yìí, wọ́n ti pa. Wọ́n ti gba fighter jet lọ́wọ́ àwọn ológun náà lẹ́ ń wò yìí. Ẹ̀yin ni ọwọ́ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán. Ẹ bá wa pín ètò yìí, ẹ bá wa subscribe sórí YouTube channel Àṣàkẹ́ TV News. Ẹ subscribe sí orí YouTube channel wa, ẹ tẹ̀lé wa lórí ibi tí a ti ń gbé àwọn ìròyìn jáde lọ́lọ́kan òjọ̀kan, Aṣàkẹ́TVnews.com website. Àṣàkẹ́ TV show.